ẹ máa wo òrùlé tẹlifíṣọ̀n. Àṣà Yorùbá kò ní tọwọ́ mi bàjẹ́. Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò ilẹ̀ Yorùbá àti jákèjádò àgbáláyé. Èmi lọmọ yín Wálé Adégbuyì. Orí òǹkà Yorùbá náà la ṣì wà o. Níran tó kọjá orí 40 láti dúró. Lónìí a ó mú láti orí 40 títí dórí 100. Ṣé a ti ṣetán? Ṣé àwọn ọmọ wa ti wà ní wákàlẹ̀? Àwọn aya wa ńkọ́? Àwọn ọkọ wa ńkọ́? Àwọn ọ̀rẹ́ wa tán wá kí wa tí wọ́n ti wà níkàlẹ̀. Ẹ jẹ́ ká jọ gbójú ayọ̀ sókè ká jọ kẹ́kọ̀ọ́ tí yóò ṣe ọmọ Yorùbá àtàtà láǹfààní. 140, 240, 43, 44, 45, a tún lè pè ní 50, 56, 57, 58, 59, 50, 51, 52, 53, 54, 55 tàbí 56, 61, 63, 62, 61, 100. Ibi la fàdà gbé ètò sí lónìí. A ó tún máa pàdé yín níran tó ń bọ̀. Orúkọ mi sì ni Wálé ọmọ Adégbuyì. Èmi lọmọ ọmọ owó mọ̀wọ́ ẹ̀sùdẹ má gbọ̀yà. Ó gbọ̀yà tó kò dúró gbowó èdè ọmọ olówó joyè méjì pọ̀. Ó ní bọ́ fún lẹ́ẹ̀kẹta àwọn ó jẹ. Èmi lọmọ wọn ní Ìdómòwò nílẹ̀ Ọ̀sọ̀sà. Ó dàbọ̀.